ọjọ́ kejì oṣù kejì lọ́dún ìgan ni Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà tó máa lé lẹ́nu ọdún kan sí o. ọ̀gá náà tún ní Bátidé gbajúmọ̀ òṣèré tíátà yìí, ṣùgbọ́n bí ọjọ́ ìbí ọ̀hún ti ṣe kù sí dẹ̀dẹ̀, ọmọ Ọ̀ṣọ́bà ti jáde o. ẹ̀bẹ̀ ló ń bẹ àwọn olólùfẹ́ ẹ̀ gbogbo, ohun tó sì ń fẹ́ kò pọ̀. ó ní káwọn tó bá nífẹ̀ẹ́ òun dáadáa ó jáde tán lẹ́ẹ̀kan yìí kí wọ́n á fowó wọn ran òun lọ́wọ́ kí òun lè bọ́ nínú àjàgà àìsàn tí ó ń ṣe òun lọ́wọ́lọ́wọ́. ẹ má gbàgbé o, kánsà ìyẹn gẹgẹrẹ ọmú ló kọlù onítíátà yìí. ó ti ṣe abẹ ọ̀hún lóòótọ́, bẹ́ẹ̀ làwọn èèyàn kan láàrin àwọn akẹgbẹ́ ẹ̀ ti ṣùgbà àwọn bíi Folúkẹ́ Dáramọ́lá àtàwọn míín. Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà sì ti sọ pé ó kò ní ìbọn rò, kíní ọ̀hún kò tí ì bù ṣe, ó sì tún kó àwọn ìtọ́jú pẹ́pẹ́pẹ́ ṣá o. gbogbo àwọn èèyàn ní ti ṣe sinimá pápá àwọn tí kò gbọ́ tẹ́lẹ̀ ni wọ́n ti ń kí lórí àṣà tó ṣe yìí, bẹ́ẹ̀ ni kíní ọ̀hún sì ń ya ọ̀pọ̀ wọn lẹ́nu o. èyí tó fìdí ẹ̀ múlẹ̀ wípé ìṣe gbogbo wọn náà ni ó gbọ́ nígbà tí jẹjẹrẹ ọ̀hún bá fa gidigidi. àdúrà táwọn Wùnmí Toríọlá, Lọlá Margaret, Ṣèyí Ẹdùn, Mistura Sunramu, Adéníyì Johnson, Bísọ́lá Badmus àti gbogbo wọn gbà ní pé kí ọba Aláwùrábí ó fún arábìnrin ní àlàáfíà o. bẹ́ẹ̀ ni wọ́n banújẹ́ gidigidi nítorí ọ̀rẹ́ wọn, akẹgbẹ́ wọn tó wà lórí akéte àìsàn yìí. tẹlifíṣàn yìí kò ṣàìpé Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà lórí aago, ṣùgbọ́n mánígẹ̀ náà ló gbé o. ohun tó sọ náà ni pé lóòótọ́ ni Tọ́pẹ́ ṣe abẹ látàrí kánsà ìyẹn gẹgẹrẹ tó mú níbi ọmú, ṣùgbọ́n ohun tí obìnrin nílò báyìí ni owó àti àdúrà kí ó lè mójútó àwọn ìnáwó pẹ́pẹ́pẹ́ kí ara ẹ̀ ó lè túbọ̀ ètè bọ̀ sípò. kí ọba Aláwùrábí ó fún ní àlàáfíà ní àdúrà tiwa kẹ́yìn onínú dídùn ọlọ́rẹ̀ náà ó jigiri sí arẹwà ńlá yìí. òrìṣà òkè kò ní jẹ́ kí àfojú sunkún ara wa. Alore TV, Alore TV, nílé nílé òkúre, ẹ máa wò ó, ètò tó kọ́ni lọ́gbọ́n, ètò tó